Africa Content TV. Bọ́tún ti bẹ̀rẹ̀ mi dé ooo, ọba lọ́la níyà ló wà ló ń kọrin. Àtúntì lórí ẹ̀mí ooo, ìdí náà ló máa rí lẹ́wà Ìbàdàn sálá wà yìí lágbé ṣeré ooo. Àwọn olóyè ló gbé wá síbí. Ọba lọ́la níyà ló máa tó ń kọrin. Ọkọrin èèyàn bí èèyàn ẹni bí ẹni. Ẹni ìjòyè láwùjọ tó bá rí bó ṣe dáadáa. Nínú ìlú ẹ̀ tó bá rí bó fakọyọ. Olùsè èèyàn kò lè bá wọn lóye jẹ. Tipátipá ni wọ́n ti máa dá lásà. Bàbá tó fi tọ́lá kàjọba ẹnu rẹ̀ á máa gbẹ. Dànsákì báwọn olóyè fi tiwa. Ìdílé èèyàn bí èèyàn ẹni bí ẹni. Ẹni ìjòyè láwùjọ tó bá rí bó ṣe dáadáa. Nínú ìlú ẹ̀ tó bá rí bó gbàgbọ́yọ. Olùsè èèyàn kò lè bá wọn lóye jẹ. Tipátipá ni wọ́n ti máa dá lásà. Ìgbà tó fi tọ́lá kàjọba ẹnu rẹ̀ á máa gbẹ. Dànsákì báwọn olóyè ti tiwa. Ayé tèmi fẹ́ni tí ó bá rí mi gbọ́ mi rí. Èmi lápẹ́ni dírí ẹkùn ọmọ Òṣùpá. Alábọ̀ọ̀ṣẹ́ orí ọba lọ́la àkànbí. Wúrà òṣèré mọ́júmọ̀ ẹ̀wọ̀n ojú abẹ́rẹ́ mú. Ẹ sábà gbọ́ sẹ́wọ̀n òkòrí wáṣíwáṣí létí. Ẹ má fi sọ̀tẹ̀ bó ṣe rí ní àròyìn fáyé. Wọ́n máa gbẹ́ gbẹ́rùn kórìí sẹ́lọ̀ lọ́nà ẹ̀nà tí a. Arúgbó dára bẹ́yìn ìbálẹ̀ fọ́lọ̀ títí wa. Kẹ́wàjẹ́ gbọ́dọ̀ oríṣiríṣi ní ìkànnì tí a. Ìdílé ló máa rọ̀bà lọ láti àgbé wa o. Àlùbáríkà orin ṣàfihàn orin wa. Ìbá gbogbo àmìnú tó mìnú dẹ́mùsá. Ìbá borí sáyidì mi kábíyèsí ọba. Tọ́tọ̀ ń ayé mọ́ ojú bàbá mi àkànbí o. Bàbá tèmi ní àlọ́ máa ló ń kọrin. Mo kẹ́rin wọ́n tí a bá máa rẹ̀ o. Ẹ̀yin ayé orin wọ́n tí a bá máa rẹ̀ o yẹ ẹ̀fẹ̀ ti gbọ́. Orin ní abájú ìgbọ́. Àti ní rẹ̀gẹ̀dẹ̀ mẹ́fọ́dún pẹ̀lú bàbá màmá tó bí mi lọ́mọ. Ó fún mi láàyè àtìlẹ́kùn tọ́lọ́hùn fún mi. Nítorí pé wọ́n bá wà ájà lásán bá ń sá. Wọ́n sì bá wà ájà ìrètí wa. Àṣìṣe wa náà wò ní títí wa. Ẹ bá sọ fún wọn pa ó dání kájà rárá. Àwọn tó pẹ̀gbà ìṣòwò wa lọ́rẹ́ wa o. Àwọn ni ò jẹ́ káwáyé lè gbàgbé wa.
wá síbí. Ìdílé ló máa rí lè wá láláì pariwo. Ọba lọ́la díẹ̀ ló máa lò ń kọrin. Ó ní kọrin ibi ni a bá pọ̀ mí sí lómi tí ń tán o. Ibi àti ń pọ̀ mí kò lè fa òní bẹ̀. Ẹni tàbí rán ó yàtọ̀ sẹ́ni tó wà ó sí.
ẹsẹ̀ o bàbá náà ló lè lé.